Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọdọọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́ yìí wàhálà ńlá ti dé bá Dangote báyìí o. Àwọn mùjẹ̀mùjẹ̀, àwọn apanilẹ́kúnjayé, gbogbo ariwo táwọn èèyàn ń parí. Gbogbo wa náà ló yẹ láti máa gbọ́ awuyewuye tó ń lọ bí ọkọ̀ Dangote bó ṣe pa àwọn èèyàn mẹ́ta. Bẹ́ẹ̀ ni lójú ẹsẹ̀, eléyìí ṣẹlẹ̀ lánàá yìí ni o. Ó pa àwọn èèyàn mẹ́ta. Wọ́n ní pé èèyàn mẹ́rin ló wà nínú ọkọ̀ yìí tí wọ́n wa Benz. Nínú àwọn mẹ́rin ó pa èèyàn mẹ́ta lójú ẹsẹ̀, ṣùgbọ́n wá ku èèyàn kan tó jẹ́ pé kò gbọ́ tara ayé, kò gbọ́ tara ọ̀run bá ṣe ń sọ̀rọ̀ yìí o. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde o. Wọ́n ní bí àwọn ará bí ìbọn ṣe máa ń ṣe nìyẹn. Owó ẹ̀jẹ̀ ni gbogbo wọn ń lò. Pàápàá jùlọ bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé kí ló dé tó fi jẹ́ wípé Dangote yìí kan náà ó ní ìgbà kan tó pa àwọn ọmọdé tó ń lọ bí 8 láìpẹ́, tó pa àwọn ọmọ bí wọ́n ṣe máa ń pa àwọn èèyàn nìyẹn. At the end of the day kò sí kankan tí àwọn ìjọba tó máa ń rí ṣe sí. Tó máa ti pààyàn tán báyìí wọ́n á tún jẹ lọ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wá jáde lẹ́nu tá à ń sọ yìí, wọ́n ní pé láyé kò ṣẹlẹ̀ mọ́, ojú gbogbo á ti là. Very dark man wọ́n ti jáde báyìí, ó ti lead the protest ní gbogbo Auchi, ibẹ̀ ni gbogbo ẹ ti ṣẹlẹ̀. Àfi k'Ọlọ́run máa ṣọ́ wa ni o. Ìlú tó jẹ́ pé ó ní ọba tó níjòyè, kọ́kàn máa pààyàn lọ́tùn, kán máa pààyàn lósì, ká má rí nǹkan kan ṣe sí, kò yẹ kó máa lọ bẹ́ẹ̀. Lọ́wọ́ yìí àfọlọ́run nìkan ló máa gba Dangote lọ́wọ́ àwọn ará ìlú, nítorí pé bá ṣe ń bá yín sọ̀rọ̀, àwọn ará ìlú ti ní pé àwọn ò tiẹ̀ ní dúró de ìjọba mọ́. Bó ṣe ń lọ yìí wọ́n ti ń dáná sun àwọn ọkọ̀ Dangote. Eléyìí ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo ní ìlú Auchi lánàá. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní another reckless Dangote truck driver crushes 3 to death in Auchi. Ṣé ń gbọ́ṣẹ́? Another Dangote truck has again crushed 3 people. Ó pa wọ́n ni on Sunday in Auchi, Edo State, after it reportedly suffered brake failure. Yìí náà ni. And right now it rammed into a white Mercedes-Benz GLK along the Benin-Okene Expressway. Kí ló dé? Ṣé wọ́n fi ṣe yín ni? Kẹ́kàn ṣáà máa pa àwọn èèyàn ṣàbó ṣe wọ̀nyí. Èwo ni brake failure? Odidi mọ́tò tí wọ́n fi ń pawó, ẹ̀dẹ̀ mọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe, ẹ wá ní brake failure. Ta ló ràn yín? Gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn èèyàn ò gbà o. Pẹ̀lú gbogbo bí ìyà tẹ̀ ṣe ń jẹ ará ìlú, tí gbogbo nǹkan ò dán mọ́rán, ebi ń pa ọmọ ìlú láàyè ń pariwo. Nísìn ebi nìkan kọ́ ló ń pa àwọn ọmọ ìlú. Dangote gan ó wá ń pa àwọn ọmọ ìlú báyìí. Wọ́n ń pa wọ́n lọ́tùn, wọ́n ń pa wọ́n lósì. Láìpẹ́ la gbọ́ tí Fina, ọ̀dọ́mọbìnrin tó ń wìn ní Big Brother, tí Dangote náà, tí ọkọ̀ Dangote tí ó rọ́lu C-Style. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, àtẹ̀ dúpẹ́ pé ìyẹn ti ìwà láyé, ṣùgbọ́n ẹsẹ̀ kan ti lọ sí. Wọ́n gé ẹsẹ̀ àbúrò Fina tá à ń sọ yẹn. Ìwọ tó bá ń wo Big Brother Naija, wàá mọ ẹni tó ń pè ní Fina. Ìyẹn ti láàyè ń sọ tí ó ń lọ. Ìtàn tó wá ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀, eléyìí tó wá ṣẹlẹ̀ ibi Auchi kan náà ni gbogbo àwọn kan burúkú yìí tó ti ń ṣẹlẹ̀. Lọ́wọ́ yìí driver tí wọ́n ní ó rọ́lu àwọn èèyàn, tó pa àwọn èèyàn, wọ́n ti find out pé driver yìí gan kò ní driver's license.
ṣe rí bó ṣe ń lọ. Ìlú àwọn ìlú tẹ̀yìn ní pé kí àwọn èèyàn pé ká jókòó tìrẹ pé ká máa pariwo wọ́n Nàìjíríà, ìlú tó jẹ́ pé kò tiẹ̀ sí kò sí anybody tí òfin mú mọ́, oníkálùkù kàn ń ṣe bó ṣe wù ú, àwọn èèyàn kàn ń lo owó agbára tó fi ń pa àwọn èèyàn lẹ́kún tí wọ́n fi ń jayé wọn. Lọ́wọ́ yìí àwọn èèyàn ti bínú jáde, àwọn ọmọ ìlú ti ní láyé a ò ní gbà, kò ní ṣẹlẹ̀, àfi kí Elédùmarè ṣọ́ wa. Eyewitness said the impact of the collision mangled the car, which was carrying 4 occupants, kpaying 3 instantly and leaving 1 survivor critically injured. The force of the crash also pushed the Dangote truck into a head-on collision with a BUA truck approaching from the Benin axis. Moments later, the Dangote truck went up in flames directly opposite the Omega Fire Ministry headquarters, sparking panic as emergency responders battled to contain the fire. An eyewitness recounted. Now, the deadly crash comes just days after another horrifying incident involving a Dangote truck in the same Auchi axis. Recall, Nigeria On Point reported how Otta Root Bodom, a fresh graduate of Auchi Polytechnic, was struck by a Dangote truck while riding on a motorcycle. Witnesses described the driver as underage and unlicensed. Root lost 1 leg on the spot and now faces the possible amputation of the other. Meanwhile, the tragedy has sparked outrage among residents and religious leaders. Popular preacher and the founder of the Omega Fire Ministry International, Apostle Johnson Suleiman, condemned the incident, stressing that it was avoidable. Now, in a statement on his Facebook page on Sunday, he wrote, "Dangote Industries, you are not the only rich man on earth. Yes, so your recklessness in managing your business has caused harm to families and then made many parents childless. Your truck just by 3 persons a few minutes ago in Auchi. You give trucks to little boys who are high on drugs and then untrained. This won't go unchallenged," he said. Ẹ̀yin ọmọ ìlú ó ti wá dojú ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni ó ti wá dojú ẹ̀. Ara nǹkan tá à ń sọ rèé. Lọ́wọ́ yìí ẹ̀yin ará bí ní lọ àfi Elédùmarè ló máa gbà. Ṣé rí bí gbogbo ẹ ṣe ń lọ nílùú yẹn, àwọn ìlú tó lọ́ba tó níjòyè, àwọn kan á kàn máa lo owó agbára, wọ́n á fi máa fi àwọn èèyàn, àwọn ọmọ ọlọ́mọ wọ́n fi wọ́n rúbọ. Tá bá dẹ̀ ń pariwo wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kúrò nínú ìlú tí ó jẹ́ pé kò sí protocol, wọ́n máa ní rọ pé ẹnu wa ń rùn, wọ́n máa pò wá ní entertainer, wọ́n ní tiwa là ń sọ. Ṣé ẹ ń rí bí gbogbo ẹ ṣe ń lọ? Lọ́wọ́ yìí àwọn ọmọ ìlú ti jáde tán, wọ́n ní láyé kò ní ṣẹlẹ̀, a ò ní gbà, bó ṣe máa lọ nìyẹn. Àti ẹ̀ ní dúró de ìjọba mọ́ báyìí, gẹ́gẹ́ bí gbogbo ẹ̀ ti ṣe lọ. Àwọn ọmọ ìlú tí láwọn ní dúró de ìjọba o, àfi kí Elédùmarè máa ṣọ́ wa. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá Nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni a ní rí jù báyìí lọ. Gbogbo ọmọ Yorùbá, a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹnàwò. Ẹni tó bá lámà bọ̀ láàní Débá, kí Elédùmarè kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.